wa kú dédé àsìkò yìí. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ọ̀nà ní Sọjí Abíọ́jẹ́lá tí àjọ máa ń pàdé ní ìkànnì AIF Media. Lónìí mo fẹ́ kájọ gbé kókó ọ̀rọ̀ kan yẹ̀wò tó ṣe pàtàkì sí gbogbo ọ̀ràn ènìyàn. Kò síbi tẹ́ lè lọ lábẹ́ ọ̀ràn, kò sẹ́nìkan tàbí nǹkan kan tí ò lórúkọ tiẹ̀. Orúkọ ni mo fẹ́ kájọ gbé yẹ̀wò ní ìkànnì yìí. Orúkọ ni mo fẹ́ kájọ gbé yẹ̀wò. Orúkọ, kí là ń pè lórúkọ? Orúkọ ni àpèmọ́. Orúkọ ni tí a fi ń dá ohun kọ̀ọ̀kan mọ̀. Ìbá àṣẹ ohun tó lẹ́mìí àbí ohun tí ò lẹ́mìí. Jẹ́ kí wọ́n sọ pé ibo ni orírun tàbí orísun orúkọ ti wá. Ọlọ́run adẹ́dàá gangan lẹ́ni tí ó kọ́kọ́ pè kankan ní orúkọ. Genesis orí ìkíní ni mo rẹ́ kété lọ. Ní àtètè kọ́ṣe, Ọlọ́run dá ọ̀run àti ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbà tó dé ẹsẹ̀ ìkẹta la gbọ́ tọ́lọ́run pè kankan ní orúkọ. Ó ní Olúwa wípé jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Kò tíì sí ìmọ́lẹ̀ nígbà yìí, ṣùgbọ́n ohun tí yóò mú òkùnkùn sá sí ẹ̀gbẹ́ kan, ohun tí yóò mú kí òye kó là gàràgà, ọba òkè pè lórúkọ, jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. A sì rí i pé ìmọ́lẹ̀ wà. Ọlọ́run fúnra rẹ̀ gangan ni orísun orúkọ. Ìgbà tí a dá ènìyàn tán ní orí kejì Genesis, tí ọba òkè dá àwọn ẹranko ṣáájú ká tó dá ènìyàn, a rí kà wípé ó mú gbogbo ẹranko wá síwájú Ádámù, ó tún ní kó sọ wọ́n lórúkọ, tó túmọ̀ sí pé agbára orúkọ tó ti nú aṣẹ̀dá wá, aṣẹ̀dá gbé sínú àwa ẹ̀dá èèyàn, ìran Ádámù. Ó ní kí Ádámù fún wọn lórúkọ, ó sì fún wọn lórúkọ. Ẹ wá béèrè pé bóun ló ṣe mọ̀ orúkọ tí wọ́n máa jẹ́? Ṣé mọ̀ pé ẹlẹ́dàá àbùdá rẹ̀ ń bẹ nínú wa, torí pé ó pè wá ní àwòrán rẹ̀. Àwa rí kà wípé orúkọ tí Ádámù sọ gbogbo ẹranko nígbà òní wọ́n ń jẹ́ títí di òní yìí. Eléyìí fi yà pé Ọlọ́run fúnra rẹ̀ ní ìbẹ̀rẹ̀ orúkọ. Tọ́, wọ́n rè pété níbí, wọ́n gé mọ́ báyìí. À ń tún pàdé ní ìgbà míì lórí ọ̀rọ̀ orúkọ yìí. Sọjí Abíọ́jẹ́lá lórúkọ mi.